Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, nǹkan máa ń bẹ. Nǹkan tá a gbọ́ ní internet space nísìnyí ni pé wọ́n ní ṣe ni ọba of Benin. Nígbà tí kábíyèsí pé wọ́n ní jẹ́jẹ́ ni àwọn ní ọba Benin wà o, ní Ashley tó lọ sọ fún ọba Benin pé tó wá mọ̀ pé Naomi, pé àwọn ló lọ sọ pé Naomi wà available, pé kò sí nílé ọkọ, kò fẹ́ kábíyèsí mọ́. Ẹni tó bá fẹ́ fẹ́ Naomi pé torí kó wá fẹ́ Naomi, torí kó tiẹ̀ fẹ́ kó tiẹ̀ kúrò ní ọrùn àwọn, torí kò jẹ́ káwọn gbádùn ní ààfin. Pé tó wá pé kábíyèsí, tó wá pé ọba Benin ní interest lára Naomi, ó tiẹ̀ lọ approach ẹ̀ kó máa gbà fún un. Ó sì torí ó ń disturb àwọn ní ààfin. Pé èèyàn wá ní really? Ó ń disturb ẹ̀, báwo ló ṣe ń disturb? Wọ́n ní kábíyèsí ò fẹ́. Òun dẹ̀ takú pé òun fẹ́ fẹ́ kábíyèsí. And kábíyèsí kò dẹ̀ fẹ́ fẹ́. Pé tó bá rí ẹni tó ta sí gẹ́gẹ́ bí ọba, irú ẹ̀yin báyìí bí ọba Benin kó lè fẹ́ yín. Kẹ́ máa gbọ́ òṣì ọ̀rọ̀ àpá. Wọ́n ní iṣẹ́ àwọn olórí nìyẹn. Bí ìyẹn náà ṣe kẹ́sẹ̀ léṣe, wọ́n ní ìyẹn wá bá kábíyèsí. Ọba Benin ní ìta rí yín yìí, ó máa lágbára. Ṣé kò sí o? Ló bá káláyé ló bá ṣe pé òun ní kóun wá béèrè lọ́wọ́ kábíyèsí pé ṣé pé lóòótọ́ ni pé pé kábíyèsí kí ó fún òun ní yọ̀ǹda, kó yọ̀ǹda òun kóun kúkú máa mú lọ. Òun fẹ́ di òótọ́ mọ̀ pé kábíyèsí ò ní interest mọ́ ní ara Naomi, kóun fẹ́ ta sí Naomi, kóun dẹ̀ máa fẹ́ lọ. Wọ́n ní ìyẹn wá sọ pé irú ọ̀rọ̀ pálapàla wo ni. Pé ìyẹn lé ọba. Wọ́n ló lé ọba Benin. Ẹsẹ̀ ò bá lè bó sọ̀rọ̀ sí i, bá sọ̀rọ̀. Wọ́n ní because àwọn rí pé glory lọmọ yẹn gbé dání. Pé kìkì glory ni Naomi. Ẹni tó bá dẹ̀ sọ tó ju glory lẹ̀ tẹ́lòmí pé ó dẹ̀ máa wúlò fún ẹlòmí torí ẹ̀ ló ń ṣe wá. Pé torí Naomi ó wọ̀n òun púpọ̀ púpọ̀. Òun ò dẹ̀ fẹ́ kí wọ́n fi tàfàlà. Wọ́n ò fẹ́ kí ẹni kó kàn useless, kó má mọ iyì ẹ̀. Òun mọ iyì Naomi o, torí ẹ̀ ló ń ṣe wá bá kábíyèsí. Kí kábíyèsí jọ kó fún òun láàyè pé wọ́n ní kábíyèsí ṣá bá sọ̀rọ̀ pé ìyàwó òun ni ìyàwó ilé òun. Wọ́n láwọn ará bí. Wọ́n láwọn ará bí ló ń fẹnu ba Naomi jẹ. Pé kábíyèsí ní Naomi ìyàwó òun ni kò sí kí èèyàn má tàmpà ẹ̀. Kí èèyàn má dé ibi tó wà. Kábíyèsí. Ó yẹ kó ti lé gbogbo àwọn olórí yìí kúrò láàfin. Kó lé wọn dànù. Àwọn obìnrin tó ń fún kábíyèsí ní wàhálà. Wọ́n fún ní wàhálà gan-an. Wọ́n fún wọn ní wàhálà. Ó yẹ kí kábíyèsí k'Ọlọ́run kó ran kábíyèsí lọ́wọ́ kó discharge wọn pátápátá. Ẹ̀mí kábíyèsí yìí o. Kábíyèsí ẹ̀mí ẹ̀ yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Nǹkan tá rí gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn mi. Torí nǹkan tí wọ́n ń ṣe láàfin ó dàbí iyanrìn òkú. Mi ò rí irú ẹ̀ rí o. Àwọn olórí wọ̀nyí, mi ò rí irú ẹ̀ rí. Báwo ni wọ́n ní nǹkan tí èèyàn fi lẹ̀ lẹ́nu ewúrẹ́ ń gbé. Lẹ́nu ewúrẹ́ ń tó. Tó bá jẹ́ pé wọ́n fi Naomi wọ́n fi ń tàfàlà. Àwọn tààfin wọ́n á bu, wọ́n fi oríṣiríṣi. Ẹni tó bá ti gbé ògo dání glory, ògo pọ̀ lórí Naomi o. Kó má fi tàfàlà, kó má fi ṣeré o. Ẹ̀yin èèyàn mi. Òun mo ní kí n sáré mú eléyìí náà wá sí etí gbọ́ yín o. Kí n lè update yín o. Torí èmi ò tí rí irú ẹ̀ rí. Kí èèyàn wà nílé ọkọ kan tó wá sọ pé kọ́kùnrin mi dìde wá máa tọrọ ìyàwó lọ́wọ́ ọkọ ẹ̀ pé kó jẹ́ ẹ̀ fẹ́. Ó ṣe ọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi, ó ti ẹ̀ dá bẹ́ẹ̀.
Ó dà bẹ́ẹ̀ torí Naomi. Kábíyèsí mọ nǹkan tó rí lára ẹ̀. Ó gbé ògo dání rẹpẹtẹ. Ọlọ́run á fi ọlá Naomi, á jẹ́ kó jèrè ọlá ẹ̀ torí Ọlọ́run ti dá dáadáa. Ó ti dá ọlá sí i lára. Ó gbé ògo wá látọ̀run wá. Ó gbé ọlá wá látọ̀run wá. Yes, kò dẹ̀ ní díbàjẹ́ fún agbára Ọlọ́run. Àwọn olórí tó wà láàfin. Kábíyèsí. Kábíyèsí ló mọ májẹ̀mú tí gbogbo wọn jọ dá. Tí ọ̀rọ̀ yẹn fi le koko báyìí tí ò tiẹ̀ jẹ́ kí anybody tí ẹ lè rí ọ̀rọ̀ sọ. Tó bá rí pé kíní yẹn ti fẹ́ rójú tu, kábíyèsí á wá one way or the other láti fi tú gbogbo ọ̀nà yẹn ká. Ọ̀nà tó ti ń smooth tẹ́lẹ̀. Wọ́n á sọ lọ sọ́bọ̀. Kábíyèsí á ní oríṣiríṣi. Á ní ọlá òun ni, ayé òun ni, kò sí nǹkan tí ó lè ṣe Naomi. Òun ò ní gbà fún anybody. Òun ò ní gbà fún anybody. Ẹ tí ẹ jẹ́ ká mẹ́nu kúrò. A ti sọ fún kábíyèsí kó kò gbọdọ̀ ṣe Naomi. Kó ṣáà tọ́jú ẹ̀ dáadáa tó bá mọ̀ pé ó wúlò fún ẹ. Tọ́jú ẹ̀ dáadáa. Èèrà ò gbọdọ̀ rà á. Ìyà ò gbọdọ̀ jẹ ẹ́. Tọ́jú Naomi dáadáa òun àtàwọn ọmọ ẹ̀. Nǹkan ń bẹ o. Nǹkan ń bẹ. Naomi ó gbógo wá látọ̀run wá. Ọlọ́run ti dá pé òun ni pé ìyàwó kábíyèsí ló máa jẹ́. Ṣé rí gbogbo àwọn tó ń ṣe wàhálà, tó ń sá kiri, tó ń sá síbí sá sọ́hùn. Wọ́n kàn ń ṣe lásán ni wọ́n ṣàṣedànù. Tí Ọlọ́run ló máa wá sí ìmúṣẹ. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, ẹ bá wa mọ bí ẹ ṣe máa bá wa dá sí ọ̀rọ̀ yìí torí mo mọ̀ pé ẹ̀yin èèyàn mi, àwọn ọlọ́gbọ́n jùlọ, àwọn náà kún channel wa. Tọ́ dẹ̀ mọ bó ṣe ń dá sọ̀rọ̀, tọ́ dẹ̀ mọ bó ṣe ń fi èsì sọ̀rọ̀. Tọ́ bá ń wá solution sí i. Torí àwọn kan á wá wá sọ̀rọ̀ kò sí solution. Ṣùgbọ́n ẹ̀yin èèyàn tèmi tẹsẹ́lẹ̀ kẹjọ. Kò sí bó ṣe lè jẹ́, ẹ gbọdọ̀ wá nǹkan ṣe sí i. Ẹ ṣé gan. Ẹ ṣé bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀. God bless you. Ẹ bá share, kí ẹ bá like. Kéde bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa. Amen.